ǹjẹ́ òlélẹ̀ wọn ò lékè wọn òlélẹ̀ o a ò lékè wọn o bí gbá bá ròdò a lè téńté o. òlélẹ̀ a ò lékè wọn òlélẹ̀ o a ò lékè wọn o bí gbá bá ròdò a lè téńté o. èmi náà ni Omilani Olúdáre Àrẹ̀mú ọmọ Àdùbí like father like sọmọ bàbá tó ń pè léegun létí ń lọ ẹlẹ́rìí Àdùbí òòṣà ńlá yín tí ń gbélé tí ń fọwọ́ ẹlẹ́rìn agbélémọ tó ń ṣe lóko. èmi ni o mo dé sórí ètò yín ètò ọmọ Yorùbá ọgbọ́n àgbà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti ṣe mọ̀ mí lórí ètò yìí pé a máa ń tò lẹ́sẹẹsẹ tí àgbàdo ń tu ọmọ tiẹ̀ ni. mo tún ti mú kinní òun wá mo ti lọ nínú bíbélì àwọn bàbá wa mo tún ti mú àyọkà kan bẹ̀ mo tún ti mú wá fẹ̀yìn ọmọ Yorùbá tẹ́ ẹ fi ń ṣararin dín. àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń dúpẹ́ kí mo bá yín mú wá àṣírí bíbò. bẹ́ẹ̀ ni o ẹ wò ẹ bá ń wá pọ̀ mọ́ Ìjẹ̀bú bẹ́ẹ̀ bá ti rí ẹ gé sọ́nà 16 péré. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ bá ti gé sọ́nà 16 ẹ wá bá ń wá ìtànà gbowó ìtànà wọn ẹ tún já ẹyọ hóró 16 péré ẹ mọ̀ dé. bẹ́ẹ̀ bá tún ti réyìn ẹ wá lọ bá ń wá ṣàwérè pèpè èyàn náà ẹyọ 16 péré ẹ wá bá ń wá ta àjọsìn àbí yèrè èyàn náà ẹyọ 16 péré ni o. ìkànnì méjèèjì tẹ́ ẹ bá rí ni ẹ mú 16 ẹ wà á lọ gbogbo rẹ̀ ẹ lọ papọ̀ òun lẹ́ẹ̀ fi ṣe àṣejẹ yìí tẹ́ ẹ ti gé pọ̀ mọ́ òun nígbà ẹ bá ti fi ṣe lórí iná ẹ ṣe yóò jiná dáadáa lépo níyọ̀ ni o. bó bá ti wá jiná ẹ sọ̀kalẹ̀ sórí òṣùká nígbà ẹ bá ti sọ̀kalẹ̀ sórí òṣùká ẹ ṣàdúrà sí dáadáa kàṣírí mi lágbájá ọmọ lágbájá kó bò sówó kó bò sọ́lá ẹ tó mọ̀ mí kó lọ pẹ́ tí ó mọ̀ mí wá kó wá ṣàánú mi lẹ́nu ó ti rí nu ẹ ní jẹ́ kẹ́ ẹ kábàámọ̀. ẹ wò ẹ là á lò ẹ là á lò. èmi náà ni èèyàn yín Omilani Olúdáre Àrẹ̀mú ọmọ Àdùbí ọmọ bàbá tó ń pè léegun létí ń lọ ẹlẹ́rìí Àdùbí òòṣà ńlá yín tí ń gbélé tí ń fọrùn ẹlẹ́rìn agbélémọ tó ń ṣe lóko. Àrẹ̀mú ni mi eléèmọ ṣe gidi àgbà kí ọ̀fọ̀ ẹlẹ́rìí Àdùbí náà ẹ ṣe púpọ̀.